kábíyèsí kò ṣeé ṣe, díẹ̀ ló kù kí n tilẹ̀ parẹ́ sọ́hùn. Áńgẹ́lì olùṣọ́ rẹ̀ le púpọ̀. Mo rọ́jú fò dé ìpàdé yìí ni. Ara mi kò tilẹ̀ tí ì le tán báyìí. Díẹ̀ ló kù kí áńgẹ́lì náà gé ìyá apá mi tán. Alága: ó mà ṣe o, jẹ́ kí n wo ìyẹ́ rẹ náà. Bí ó ti rí báyìí, ọkùnrin yìí tún ti yí padà. Ó di ẹyẹ. Ó bá fò wá síwájú èṣù. Bí èṣù ti fi ọwọ́ ba ìyẹ́ apá rẹ̀ díẹ̀ tí ó kù báyìí, ṣe ni gbogbo ìyẹ́ bọ́ tí kò ní ìyẹ́ lápá mọ́. Àfi wéré tí gbogbo wọn yí padà, tí wọ́n di ẹyẹ, tí wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣá ẹyẹ tí kò ní ìyẹ́ lápá náà jẹ. Wọ́n ṣá apá pátápátá. Wọ́n ṣe èyí tán ni wọ́n tún padà di ènìyàn tí wọ́n jókòó sí ipò wọn. Ẹyẹ wà lábẹ́ àga èṣù. Ó ti kú pátápátá. Nígbà tí ẹni tí ó mú kòtẹ́milọ́rùn lọ sí ìpàdé sọ ìdí rẹ̀ tí gbogbo wọn fi pa Lámọrin kẹrin bẹ́ẹ̀, ó ní ọ̀nà èké, ọ̀nà olè, ọ̀nà àgàbàgebè, ọ̀nà orúkọ bíbàjẹ́, ọ̀nà ikú, ọ̀nà àrùn, ọ̀nà ìríra, ọ̀nà wọ̀bìà, ọ̀nà ojú kòkòrò gbogbo ọwọ́ èṣù ló wà. Aláyélúà, ọba ọ̀run àpáàdì. Ṣùgbọ́n èṣù tí ó rí báyìí kò fẹ́ kí ẹnikẹ́ni purọ́ tan òun jẹ. Ó ní láti jẹ́ pé Lámọrin kẹrin purọ́ fún èṣù nípa ọ̀rọ̀ tí ó sọ. Ó ní láti jẹ́ pé ẹni tí ó ní òun bá jà pé ó fẹ́rẹ̀ ṣẹ́gun òun, ṣẹ́gun rẹ̀ gan ni. Ó ní láti jẹ́ pé ìyẹ́ tí ó fi fò wá sí ìpàdé ó wá aya ni. Bí bẹ́ẹ̀ kọ́, ìyẹ́ náà kò bá ti bọ́ ní apá rẹ̀. Gbogbo àwọn tí ó wá sí ìpàdé ni ọmọ ogun èṣù ní òde ayé. Ìdí rẹ̀ tí gbogbo wọn sì fi dìmọ̀ lù pa ẹni tí ó tan ọ̀gá wọn jẹ ni èyí. Arọ pátápátá gbáà ni Lámọrin karùn-ún. Kò sì sí ẹni tí ó lè rí lójú ayé tí àánú rẹ̀ kò ní ṣe. Nítorí ìgbà tí ó wà ní ipò ènìyàn, ẹsẹ̀ rẹ̀ kájọ bí ìtàkùn títí dé ibi èkìtì ìdí. Ìdí sì tún kákò. Ó fẹ́rẹ̀ má ṣe jókòó mọ́. Ó rí góńgó bí ìdí ọ̀bọ. Ìgbà tí ó tilẹ̀ tún yí padà sí ẹyẹ, ara ẹyẹ náà kò dán bí ara àwọn ìyókù. Ó tún rí wọ́gọwọ̀gọ. Bí ènìyàn bá rí i lójú ayé, yóò fẹ́rẹ̀ sọ̀rọ̀ òdì sí Olódùmarè pé kò ṣe dára tó tí ó fi fẹ́ jẹ́ pé ó dá eléyìí tí ó ní àbùkù ara tó bí ó ti ní. Ṣùgbọ́n nígbà tí ènìyàn bá gbọ́ ohun tí ó sọ nínú ìpàdé burúkú yìí, ènìyàn kò ní ṣàì tún bá Olódùmarè pàápàá yọ̀ pé ó dáa bí ó ti dáa. Nítorí ìbá jẹ́ pé kò dáa bẹ́ẹ̀ ni, ohun ìbá ba iṣẹ́ ọwọ́ Ọlọ́run ọba jẹ́ púpọ̀. Nítorí púpọ̀ nínú àwọn àyànfẹ́ Olódùmarè ní ìbá pa lára. Báyìí ni òun àti èṣù tí í ṣe alága ìjọ̀gbọ̀n ṣe sọ̀rọ̀ sí ara wọn. Alága: Lámọrin karùn-ún, ọkùnrin mẹ́ta. Àlàáfíà kọ́? Lámọrin karùn-ún: àlàáfíà ni olúwa mi. Ǹjẹ́ ọdún tí ó kù fún ọ lóde ayé kò tó 25 bẹ́ẹ̀? Ó jù bẹ́ẹ̀ lọ, 30 ni. Mo tilẹ̀ gé 5 tí ẹ̀ yọ kúrò ni. Alága: ṣé o ti yanjú àbúrò rẹ, ọmọ orogún ìyá rẹ tí o sọ̀rọ̀ rẹ̀ ní ìjọ́sí? Lámọrin karùn-ún: ìgbà mélòó? Mo mà tilẹ̀ mú lára ẹ̀jẹ̀ rẹ̀ wá lónìí. Ó wà nínú àpò ẹ̀jẹ̀ mi. Alága: ṣé nǹkan tí ò ń fẹ́ kí n ṣe fún ọ kò pọ̀ jù lónìí? Kò pọ̀ rárá, kò ju 3 lọ. Àwọn ní ìwọ̀nyí. Mo fẹ́ kí bàbá mi kú kí ó tó di ìpàdé tí ń bọ̀. Mo sì fẹ́ kí àkọ́bí rẹ̀ ọkùnrin àti obìnrin kú pẹ̀lú, kí èmi bá rí àyè jogún bàbá mi. Àwọn ọmọ rẹ̀ méjèèjì lójú mi. Òun náà ti pẹ́ jù láyé. Ó tó kí ó máa lọ. Ìkejì, mo fẹ́ kí ojú ọ̀rẹ́ mi tí a jọ ń ṣiṣẹ́ ìṣọ̀nà fọ́. Kò jẹ́ kí n rí iṣẹ́ ṣe tó. Ẹ̀kẹta, mo fẹ́ àpò owó 5 kí n fi àpò kan ṣe òkú bàbá mi, àpò kan fún òkú àwọn àkọ́bí rẹ̀ méjèèjì tí mo ti sọ. Èmi náà yóò máa fi àpò 3 yòókù jẹun. Alága: gbogbo nǹkan tí o béèrè ni mo máa ṣe fún ọ. Ó yẹ kí gbogbo rẹ̀ ti parí kí a tó ṣe ìpàdé mìíràn. Ìyàlẹ́nu ni ó jẹ́ láti rí i pé ìjòyè pàtàkì kan ní eléyìí, ṣùgbọ́n nígbà tí ó dúró níwájú alága yìí, ènìyàn mọ̀ pé ìjòyè ju ìjòyè lọ. Báyìí ni ọ̀rọ̀ tí wọ́n jọ sọ.
Alága: ṣé ìwọ ni ìjòyè tí ó wá sí ìpàdé láti apá òkè? Bẹ́ẹ̀ni. Alága: ó di ẹ̀ẹ̀mẹ́ta tí o wá sí ìpàdé. Ìjòyè: ẹ̀ẹ̀mẹ́rin ni olúwa mi. Alága: ǹjẹ́ ìpàdé tí ó kọjá kọ́ lo béèrè 4,000 pọ́ùn? Bẹ́ẹ̀ni olúwa mi, gbogbo owó náà sì ti tán pátápátá. O tún fẹ́ díẹ̀ sí i? Òótọ́ ni. Èló ni o fẹ́ sí i? 6,000 pọ́ùn tó. Ó bá nínú ìyàrá rẹ̀. Adúpẹ́ olúwa mi. Ó tún kù kinní kan. Kí ni? Mò ń fẹ́ adé ọba 6, kí 2 kún fún ọ̀pọ̀lọpọ̀ dáyámọ́ǹdì, kí 2 jẹ́ kìkì góòlù, kí 2 sì jẹ́ ti fàdákà. Tàbí ọba aládé ni ọ́? Ó tì. Mo fẹ́ lọ fi wọ́n wá ojú àwọn ọba ńláńlá gbogbo mọ́ra ni. Eléyìí ni kò ṣòro rárá. Àwọn ọmọ mi yóò gbé wọn wá fún ọ ní ilé. Mo dúpẹ́. Ìgbà wo ni kí a máa retí rẹ? Ṣé lọ́run? Ọ̀run àpáàdì. Ọdún 6 péré ló kù. 11 ni ìbá jẹ́, ṣùgbọ́n mo ti yọ 5 tí ẹ̀ ń yọ kúrò. Ó tilẹ̀ ń wù mí kí n mọ bí ibẹ̀ ti rí. Alága: ṣùgbọ́n ibẹ̀ kò ní àlàáfíà kan. Àìríbi lọ ni èmi pàápàá kò fi lè kúrò níbẹ̀. Ẹ̀wọ̀n tí Olódùmarè fi mí sí. Báyìí ni gbogbo wọn ṣàṣe tí wọ́n wá sí iwájú èṣù ọba wọn, àwọn ẹni búburú ayé wọn nì, tí wọ́n ṣe ìpàdé wọn ní ọ̀gànjọ́ òru. Ìgbà tí kò tẹ́mi lọ́rùn wò wọ́n, ó rí i pé oríṣiríṣi ènìyàn ló wà níbẹ̀, àti ènìyàn dúdú àti ènìyàn funfun, àyí tí kò dúdú tí kò funfun, tí wọ́n pupa bí ọ̀gẹ̀dẹ̀, àti àwọn tí wọ́n ga fíofío, àti àwọn tí wọ́n kúrú bí kùkùté, àti àwọn tí wọ́n sanra tí wọ́n tún ga, tí wọ́n sì gbọ̀nlẹ̀, tí wọ́n jẹ́ òmìrán, àti àwọn tí wọ́n kúrú tí wọn kò jẹ́ rárá. Gbogbo wọn ló pé síbẹ̀ bámúbámú. Àwọn tí wọ́n dúdú ni wọ́n pọ̀ jù níbẹ̀, nítorí wọn kò tíì ṣe ìpàdé gbogbo àgbáyé níbi tí àwọn ọmọ ènìyàn lórígun mẹ́rẹ̀ẹ̀rin ayé yóò péjọ sí gẹ́gẹ́ bí aṣojú agbègbè wọn. Ìgbà tí ó ṣe ni alága náà béèrè bí àwọn tí ó ṣẹ̀ṣẹ̀ wá wọ ẹgbẹ́ bá wà tàbí wọn kò sí. Àwọn tí ó wá tó 6 tí a bá mú kò tẹ́mi lọ́rùn pẹ̀lú wọn. A ó fún àwọn wọ̀nyí ní orúkọ. A ó pè wọ́n ní ẹni kìíní A, ẹni kejì ní B àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ìgbà tí wọ́n mú A dé iwájú alága yìí, báyìí ni wọ́n ṣe sọ̀rọ̀ sí alága. Alága: kí ni orúkọ rẹ? A ni orúkọ mi. Ọdún wo la bí ọ? Ọdún 1935 ni. Ta ló máa sìn láti òní lọ? Ẹ̀yin ni wọ́n máa sìn. Ṣé kí n kọ orúkọ rẹ? Ẹ kọ. Àwọn nǹkan àlejò àwọn àgbàlagbà tí o mú wá dà? Bí ó ti ṣe ìbéèrè yìí ni ẹni tí ó mú A wá ju ọwọ́ sí ibì kan báyìí. Àfi ìgbà tí àwọn ohun ọ̀sìn funfun jáde: ajá funfun, àgùntàn funfun, ewúrẹ́ funfun, pẹ́pẹ́yẹ funfun, àkùkọ funfun, ológbò funfun àti ẹyẹlé funfun. Lẹ́yìn náà, alága yìí mú nǹkan kékeré rogodo kan jáde láti abẹ́ tábìlì rẹ̀. Ó tìká lára rẹ̀ fi sí ọkùnrin yìí lẹ́nu. Ó ní kí ó gbé mì. Òun náà bá gbé mì. Lẹ́yìn èyí ó béèrè, ó ní, kí ló fẹ́ kí n ṣe fún ọ? A náà dáhùn, ó ní, mò ń fẹ́ ní owó. Alága tún béèrè, ó ní, ṣé 50 àpò owó tó ọ? Òun náà fèsì, ó ní, ó tó mi dáadáa. Alága tún ní kí ó máa lọ sí ilé, yóò bá owó náà nínú ìyàrá rẹ̀. Ọ̀gbẹ́ni A bá lọ jókòó. Ìgbà tí ó kan B, báyìí ni ọ̀rọ̀ sí alága àti B ṣe lọ. Kí ni orúkọ rẹ? B ni orúkọ mi. Ta ni ó máa sìn láti òní lọ? Jésù ni. Ṣe ni alága bínú, tí gbogbo àwọn tí ó wà ní ìpàdé bínú pẹ̀lú. Wọ́n bẹ̀rẹ̀ sí ní wípé, má sọ bẹ́ẹ̀ mọ́, má dárúkọ rẹ̀ mọ́, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Alága tún béèrè, mo mọ ẹni tí o ti ń sìn rí. Ta ni ó máa sìn láti òní lọ? Jésù ni. Wéré ṣe ni alága fakùmọ̀ tí à ń pè ní ọ̀gọ̀ ẹlẹ́gbarayọ, tí ó lé bí lọ pátápátá. Ìjọ̀gbọ̀n fẹ́rẹ̀ bẹ́ sílẹ̀ nínú ìpàdé náà nítorí
Ẹni tí ó tún tẹ̀lé ọkùnrin yìí tún mú kí alága bínú. A ó pè ní D. Báyìí ni ọ̀rọ̀ tí wọ́n jọ sọ sí ara wọn lọ. Kí ni orúkọ rẹ? D ni orúkọ mi. O mọ ọjọ́ ìbí rẹ? N kò mọ̀. Jẹ́ kí n wò ó fún ọ. Bí ó ti wí báyìí, ó ki ọwọ́ bọ abẹ́ tábìlì rẹ̀. Ó gbé ìwé ńlá kan jáde. Nígbà tí ó sì wo inú rẹ̀, ó ní ọjọ́ 17 oṣù July 1929 ni wọ́n bí ọ. Kí ló ń sìn? Mọ̀mọ́dù ni. Mo ní kí lo fẹ́ máa sìn? Mo gbàgbé. Allah ni. Mo mọ̀ pé o ti ń sin Allah rí, ṣùgbọ́n nísinsìnyí tí o ti mọ̀ mí yìí ńkọ́, kí ni o máa sìn? Obìnrin náà dúró díẹ̀. Ó ní Allah ni wọ́n máa sìn sí láéláé. Alága wa bínú púpọ̀. Ó wá bẹ̀rẹ̀ sí ní yọ ahọ́n bèrè bí ejò. Eyín ẹnu rẹ̀ tayọ sí òde wọ̀ngàn. Ó tẹ̀ bí gọ̀ǹgọ̀ ìlú. Ó ní mo bí ọ o. Ó máa sìn mí láti òní lọ, tàbí o kò ní sìn mí. Onítọ̀hún tún dáhùn. Ó ní Allah ni wọ́n máa sìn. Èṣù fa ọ̀gọ̀yọ. Ó lé jáde. Lẹ́yìn èyí, ó bẹ̀rẹ̀ ọ̀rọ̀. Ha. Ayé mi nìyí. Ẹ̀yin tí ẹ̀ ń ṣe yẹ̀yẹ́ mi, ó tó gẹ́. Ẹ̀yin tí ẹ̀ ń fi ìwọ̀sí lọ̀ mí, ó tó gẹ́. Ẹ̀yin tí ẹ̀ ń wá mi, tí ẹ̀ ń mú ènìyàn wá, ó tó gẹ́. Mo ní láti fi òpin sí i lónìí. N kò ní gba ìgbàkúgbà mọ́. Allah tí ẹ̀ ń ké pé yìí náà ló sọ mí di báyìí. Ṣé ẹ̀ṣẹ̀ mi kò ju owú tí mo jẹ lọ? Ṣé mo jowú Olódùmarè ni? Ṣé òun ni àwọn ọmọ ogun ọ̀run fi dìde, tí wọ́n ní àfi dandan bí mo lọ? Tí Ọlọ́run kó mi lọ́wọ́ sókè, tí ó ṣe bẹ́ẹ̀, tí ó sọ mí sínú ọ̀gbun níbi tí mo wà di òní olónìí. Ọ̀gbun, ilé ẹjọ́, ilé ìjà, ilé iná, ilé ẹ̀wọ̀n, ilé oró, ilé ẹ̀gàn, ilé èké, ilé ìkà, ilé ìbànújẹ́, ilé ìjọ̀gbọ̀n, ilé ìjàmbá, ilé ìríra, ilé ìwọ̀sí, ilé rògbòdìyàn. Mo ń jẹ ìyà lórí ìyà, ẹkún lórí ẹkún, òṣè lórí òṣè ni ó jẹ́ ìpín mi ní ọ̀run àpáàdì. Kí ebi pa mí, kí a jẹ, kí a má yó, kí òǹgbẹ gbẹ mí, kí a mu omi odò gbẹ, kí ó má tuni lára, kí ilé wà ní òkùnkùn biribiri, kí oòrùn pa, kí gbogbo ara mọ́oru, kí òjò rọ̀, kí gbogbo ara tutù níní. Irú ipò yìí ni ẹni tí ẹ̀ ń tẹ̀lé fi mí sí. Ẹ̀yin ọmọ ènìyàn, ibẹ̀ ló fi mí sí. Èmi ẹlẹ́gbára, èmi èṣù gbélékè, èmi àsítánì tí ẹ̀ ń gbé oúnjẹ rẹ̀ sí oríta mẹ́ta. Ẹnikẹ́ni, mo tún wí ẹnikẹ́ni, mo tún wí lẹ́ẹ̀kẹta, ẹnikẹ́ni tí ó bá mú ènìyàn wá tí kò gbọ́ lẹ́nu olúwa rẹ̀ pé òun ti kọ àwọn ọ̀tá mi sílẹ̀, yóò jìyà tí kò nírètí. Mo lè sọ olúwa rẹ̀ di èkúté kí ó máa jẹ eyín oúnjẹ kiri. Mo lè sọ ọ́ di ọ̀yà kí ó máa gé ewéko jẹ, kí ọdẹ máa lé kiri. Bẹ́ẹ̀ ni mo sì lè sọ ọ́ di ejò olóró tí àwọn ọmọ ènìyàn yóò máa fi àdá pa. Èmi náà, ọba tí ó ju ọba lọ, aláyélúwà, èṣù ẹlẹ́gbára, ọba ọ̀run àpáàdì. Lẹ́yìn eléyìí, ẹnikẹ́ni kò tún mú alága bínú mọ́. Olúkúlùkù àwọn tí ó kù dé iwájú rẹ̀ wípé àwọn gbà bí olúwa àwọn ni. Ìgbà tí ó parí gbogbo nǹkan wọ̀nyí tán, ló wá béèrè kí olúkúlùkù mú ohun ọ̀sìn funfun tí ó mú wá. Kò tẹ́mi lọ́rùn kò mọ̀ pé ẹni tí ó mú òun wá ti kó gbogbo nǹkan ọ̀sìn tì sí ibi tí olúkúlùkù ń fi tiwọn sí, nítorí kò rí kí ó mú ohunkóhun lọ́wọ́. Ṣùgbọ́n ó ti gbé wọn fò wá kí kò tẹ́mi lọ́rùn tó dé ibẹ̀ ní ọ̀gànjọ́ òru náà. Ìgbà tí wọ́n kó gbogbo àwọn ohun ọ̀sìn funfun wọn níjọ, wọ́n pọ̀ púpọ̀ gan. Lẹ́yìn eléyìí ni wọ́n pín àwọn àpò kan káàkiri tí wọ́n ń pè ní àpò ẹ̀jẹ̀. Gbogbo ara àpò náà kún fún ìyẹ́. Aṣọ tí wọ́n fi ṣe àpò náà dàbí rọ́bà. Lẹ́yìn èyí ni wọ́n tún pín agbárí ènìyàn kiri. Agbárí náà tó 200 dáadáa. Ìgbà tí wọ́n ṣe ìwọ̀nyí tán ni alága lu agogo fún oúnjẹ. Wéré, gbogbo ìpàdé dákẹ́ jẹ́. Gbogbo àwọn tí wọ́n wá bẹ̀rẹ̀ sí ní wo àwọn ohun ọ̀sìn wọn ni. Ìgbà tí eléyìí bá wò díẹ̀, á da ẹnu kọ inú àpò ẹ̀jẹ̀, á tu ogunlọ́gọ̀ ẹ̀jẹ̀ sí i. Ìgbà tí ó bá tún ṣe díẹ̀, tọ̀wọ́n á tú àpò rẹ̀ lẹ́nu,
á da ẹnu kọ́, ọ̀pọ̀lọpọ̀ ẹ̀jẹ̀ á tú jáde. Ìgbà tí ó tó ìṣẹ́jú 15, ṣe ni àwọn ohun ọ̀sìn wọn ní bẹ̀rẹ̀ sí ní ṣubú lulẹ̀ tí kò sí ẹran tàbí ẹ̀jẹ̀ lára wọn mọ́, tí gbogbo wọn kú, wọ́n ti fi ojú lásán jẹ wọ́n tán. Lẹ́yìn èyí ni alága pàṣẹ kí olúkúlùkù fi agbárí bu ẹ̀jẹ̀ nínú àpò rẹ̀, kí ó gbé e sí ọwọ́ ọ̀tún, kí ó sì fi ọwọ́ òsì lé àpò ẹ̀jẹ̀ kí ó ṣe ìbúra. Òun ka ìbúra náà, àwọn yòókù ń tẹ̀lé. Ìgbà tí ó bá kan kí a dárúkọ ara ẹni, olúkúlùkù á dárúkọ ara rẹ̀. Èyí tí kò tẹ́mi lọ́rùn kà ni a ó fi ṣe àpẹẹrẹ. Báyìí ló lọ. Èmi kò tẹ́mi lọ́rùn, ọmọ ìjọ̀gbọ̀n Adé, tí ń gbé ilé inúnibíni, fi agbárí yìí tí í ṣe agbárí ènìyàn àti ẹ̀jẹ̀ inú rẹ̀ dá májẹ̀mú lónìí, ọjọ́ 18 oṣù keje 1561 lẹ́yìn ikú Olúwa wa, pẹ̀lú ọba ńlá yìí tí í ṣe olóòtú ọ̀run àpáàdì, èṣù béleke ẹlẹ́gbára, àṣítánì baba bìlísì, pé láti òní lọ mo di tirẹ̀, pé láti òní lọ òun náà di tèmi. Mo fi ẹ̀mí mi fún un, mo fi ara mi fún un, mo sì fi ọkàn mi fún un, kì í ṣe ní ìgbà ìgbésí ayé mi nìkan, bí kò ṣe lẹ́yìn ikú pẹ̀lú. Nígbà tí mo bá pa ojú dé, tí mo kí ayé pé ó dìgbò ṣe, áńgẹ́lì Ọlọ́run kò gbọdọ̀ pàdé mi, ṣùgbọ́n kàkà bẹ́ẹ̀, áńgẹ́lì èṣù ni yóò wá láti mú mi lọ sí ọ̀dọ̀ ọ̀rẹ́ mi yìí ní ìjọba rẹ̀ ní ọ̀run àpáàdì. Ìyà tí ọ̀rẹ́ mi bá ń jẹ, a ó máa jọ jẹ ẹ́ ni. Ẹkún tí ó bá ń sun, a ó máa jọ sun ni. Òṣé tí ó bá sì ń pa, a ó máa jọ pa á pẹ̀lú. Ṣùgbọ́n nínú májẹ̀mú yìí, èṣù ní ipa tirẹ̀ láti sà, ó ní iṣẹ́ tirẹ̀ láti ṣe. Ohunkóhun tí mo bá fẹ́ ní òde ayé, ó ní láti wá a fún mi. Bí mò ń fẹ́ owó, ó ní láti bá mi wá owó. Bí mò ń fẹ́ ọmọ, ó ní láti wá a fún mi. Bí mo sì ń fẹ́ ipò, èṣù kò gbọdọ̀ fi dùn mí. Ẹni tí mo bá fẹ́ kí ó kú ní láti kú. Èyí tí mo bá fẹ́ kí ó ṣàìsàn ní láti ṣàìsàn. Ẹni tí mo fẹ́ kí ìjàmbá ṣe ní láti pàdé ìjàmbá. Ẹni tí mo bá sì ń fà sẹ́yìn kò gbọdọ̀ ṣàìdí ẹni ẹ̀yìn. Ẹ̀yin irúnmọlẹ̀ inú ayé, ẹ gbọ́ bí mo ti wí. Ẹ̀yin gbámọlẹ̀ inú ayé, ẹ gbọ́ bí mo ti wí. Ẹ̀yin oṣó inú ayé, ẹ gbọ́ bí mo ti wí. Ẹ̀yin àjẹ́ inú ayé, ẹ gbọ́ bí mo ti wí. Ẹ̀yin babaláwo ńlá, ẹ gbọ́ bí mo ti wí. Ẹ̀yin adáhunṣe pàtàkì, ẹ gbọ́ bí mo ti wí. N ó gbé agbárí ènìyàn yìí nísinsìnyí, n ó gbé ti ẹnu mi, n ó dà á mú gìrìrì. Báyìí ni gbogbo wọn ṣe. Ìgbà tí wọ́n mu ẹ̀jẹ̀ inú agbárí tí wọ́n kọ́ bù tán, wọ́n mu gbogbo tinú àpò ẹ̀jẹ̀. Ìgbà tí wọ́n ṣe báyìí tán, ṣe ni gbogbo wọn tún fi ọwọ́ gbá inú, tí wọ́n ń kígbe oúnjẹ, tí wọ́n sì tún ń kígbe nǹkan mímu. Ìyà tí ẹlẹ́dàá fi jẹ àwọn ènìyàn burúkú wọn ni pé bí ó ti wù kí wọ́n jẹun tó, wọn kò ní yó. Bí ó ti wù kí wọ́n mu nǹkan tó, kò ní tẹ́ wọn lọ́rùn láéláé. Lẹ́yìn gbogbo ìpàdé yìí, alága kí gbogbo wọn dáadáa. Bí ó ti kí wọn tán, àfi yẹ̀ tí gbogbo ara lọ sílẹ̀, apá lọ sí ọ̀tọ̀, ẹsẹ̀ pínyà pẹ̀lú ìdí, orí kúrò lára ọrùn. Ọkùnrin tí ó pe ògèdè tí alága fi wá bá tún bẹ̀rẹ̀ ògèdè mìíràn. Ìgbà tí ó pè díẹ̀, apá lọ, ó tún ṣe ẹsẹ̀ lọ, ìbàdí lọ, ọwọ́ lọ, gẹ̀ǹgẹ̀ àyà lọ, ọrùn lọ. Ìgbà tí orí wá lọ ni a kò rí àti tábìlì àti àga ìjókòó àti ìwé orí tábìlì mọ́. Ẹnìkan nínú gbogbo àwọn tí wọ́n wà níbẹ̀ bá ké igbe ní ohùn tóóró kan báyìí tí ó dàbí ohùn ẹyẹ. Ṣe ni gbogbo àwọn tí wọ́n ti wà ní ènìyàn yí padà tí wọ́n di ẹyẹ.
Kò tẹ́mi lọ́rùn pàápàá rí i pé òun di ẹyẹ nítorí agbára tí ó ti gbà lọ́wọ́ èṣù. Wọ́n bá wálé. Báyìí ni gbogbo àwọn tí wọ́n lọ sí ìpàdé búburú yìí náà padà. Mo fẹ́ kí ẹ wo onírúurú ìṣòro tí wọ́n bá pàdé, kí ẹ sì wò ó ní pàtàkì pé olúkúlùkù àwọn tí wọ́n lọ ni wọ́n mọ bí ọ̀run àpáàdì ti máa rí, ṣùgbọ́n síbẹ̀ wọ́n pinnu àti gbé ibẹ̀ títí ayé àìnípẹ̀kun. Nítorí kíni? Nítorí owó. Kò sí ẹni tí kò béèrè owó. Èyí tí kò tẹ́mi lọ́rùn tilẹ̀ béèrè tó sọ ọ́ di olówó fún ìyókù ìgbésí ayé rẹ̀. Ṣùgbọ́n kí wọ́n tó kúrò ní ìpàdé, ẹnìkan tí ó ṣẹ̀ṣẹ̀ wọ ẹgbẹ́ béèrè lọ́wọ́ èṣù ìdí rẹ̀ tí ó fi ń yọ ọdún márùn-ún lára ọjọ́ ayé wọn kúrò. Èṣù dáhùn, èṣù ní, ẹnikẹ́ni tí ó bá ń jìyà a máa wá kí ẹlòmíràn jìyà pẹ̀lú, nítorí èrò pé kì í ṣe òun nìkan ni òun jìyà máa mú kí ó lè farada ìyà rẹ̀. Àwa tí a wà ní ọ̀run àpáàdì ń jìyà púpọ̀ àfi bí a bá ń tan ara ẹni jẹ. Bẹ́ẹ̀ ni ìyà náà kò lópin, títí láéláé ni a ó máa jẹ. Ìdí rẹ̀ nìyí tí a fi ń wá ẹni mọ́ra. Ìdí rẹ̀ tí mo fi ń fẹ́ kí ẹ tètè wá nìyí. Ìgbà tí ẹnìkan sì béèrè ìgbà tí ìyà jíjẹ àwọn yóò bẹ̀rẹ̀, bóyá wéré tí àwọn bá dé ọ̀run ni tàbí wọn ó ṣe àwọn ní àlejò díẹ̀ kí ìyà tó bẹ̀rẹ̀. Èṣù ní, kí ẹ tó pa ojú dé gan láyé ni ìyà yín yóò ti bẹ̀rẹ̀. Àwọn ọmọ abẹ́ yín ni yóò tilẹ̀ fi kùmọ̀ wá pàdé yín tí wọn yóò máa fọ́ yín ní igi. Ẹ̀yin nìkan ni yóò rí wọn. Àwọn tí ó jókòó tì yín láyé kò ní rí wọn. Ohùn yín nìkan ni wọn ó máa gbọ́. Nítorí náà, ẹ jẹ ìwọ̀n tí ẹ máa jẹ láyé nínú ìgbádùn kí ẹ tó bẹ̀rẹ̀ ìyà yín ní òde ọ̀run. Ìgbà tí gbogbo wọn máa kúrò ní ìpàdé, wọ́n di ẹyẹ. Kò tẹ́mi lọ́rùn pẹ̀lú di ẹyẹ nítorí èṣù ti fi èyí nì fún un. Fún ọ̀pọ̀lọpọ̀ ọdún, kò tẹ́mi lọ́rùn kò ronú ọjọ́ ikú jù bẹ́ẹ̀ lọ. Ṣùgbọ́n ìgbà tí ọjọ́ ikú rẹ̀ kù ọdún 3, a gbọ́ pé ó ń bá ọ̀rẹ́ kan sọ̀rọ̀ báyìí ní ọjọ́ kan. Orúkọ ọ̀rẹ́ rẹ̀ náà ni Òye Orí. Ó dáhùn, ó ní, Òye Orí, ǹjẹ́ ìwọ rò pé ènìyàn tún lè lọ sí ibì kan lẹ́yìn ikú? Òye Orí ní, òótọ́ mà ni o. O kò gbọ́ tí àwọn kan ní ọ̀run méjì ló wà, ọ̀run afẹ́fẹ́ rere àti ọ̀run àpáàdì. Kí Ọlọ́run má jẹ́ kí a lọ sí ọ̀run àpáàdì o. Òye Orí kò mọ̀ pé kò tẹ́mi lọ́rùn ti wọ ẹgbẹ́ èṣù àti pé ó ti yan ọ̀run àpáàdì ní ibùgbé òun lẹ́yìn ikú. Ó dá Òye Orí lóhùn. Ó ní, má dá wọn lóhùn. Èmi kò rò pé bí ènìyàn bá kú, ẹ̀mí rẹ̀ kò kú àti pé ó tún lè lọ síbòmíràn. Bí èṣù pàápàá tilẹ̀ wí bẹ́ẹ̀ fún mi, n kò jẹ́ gbàgbọ́. Ó ń fẹ́ kí ènìyàn dá òun ní inú dùn. Ṣùgbọ́n ìgbà tí ọjọ́ ikú rẹ̀ kù wákàtí 3, ṣé o ti mọ̀ pé òun máa kú ní àkókò yìí? Ó dàbí ẹni pé orí ń fọ́ ọ díẹ̀. Ó sì ti mọ̀ pé ìgbẹ̀yìn èyí ni ikú. Ó sọ̀rọ̀ lóhùn àrò, ó ní, èyí ni pé ó kù wákàtí 3 péré fún mi lóde ayé. 3 péré tí mo máa bẹ̀rẹ̀ ìyà, tí mo máa bẹ̀rẹ̀ ẹkún, tí mo máa bẹ̀rẹ̀ òṣè, tí wọ́n wọ ẹ̀wù ìbànújẹ́ tí n kò ní bọ́ ọ sílẹ̀ mọ́, tí wọ́n dé fìlà oró tí n kò ní ṣí látàrí mọ́, tí wọ́n wọ ṣòkòtò ìjọ̀gbọ̀n tí yóò máa wà ní ìdí mi láéláé. Ẹlẹ́dàá mi, ẹlẹ́dàá mi, ẹlẹ́dàá mi. Kí ni ṣe tí o kò lè yí mi lọ́kàn padà nígbà tí mò ń pèrò àjàgà ńlá yìí? Ẹlẹ́dàá mi, ẹlẹ́dàá mi, ẹlẹ́dàá mi. Ìwọ nìkan ló kù ní olùtùnú fún mi, ẹlẹ́dàá mi. Ìgbà tí ó kù ìṣẹ́jú 5 tí kò tẹ́mi lọ́rùn máa fi ayé sílẹ̀, èṣù dé pẹ̀lú àwọn áńgẹ́lì rẹ̀ láti mú un lọ. Ó nìkan ló rí wọn. Àwọn tí ó jókòó tì í kò rí wọn. Igbe ńlá ni wọ́n kọ́ gbọ́.
Ẹlẹ́gbára, 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 má fi agbára mú mi. Ó há mi lẹ́ẹ̀kan lójú, nínú ojú, lẹ́yìn lójú. Èwo ni ti kùmọ̀ ní góńgó imú. Eléyìí tún fọ́ mi ní kùmọ̀ ní ìpàkọ́. Èṣù ọ̀dàrà, ìyà yìí pọ̀ jù. Eléyìí tún nà mí ní irin ní iwájú. Ó fẹ́ fọ́ mi lórí ni. Ẹ tún gbé mi lulẹ̀. Ẹ fà mí lẹ́sẹ̀. Ẹ ń wọ́ mi lórí ẹ̀gún lọ. Ayé mi nìyí. Báyìí ló ṣe mí. Owó, 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 owó. Báyìí ni Kòtẹ́milọ́rùn ṣe fi ayé sílẹ̀. Kí a tún sọ ọ́ lẹ́ẹ̀kan sí i, owó níní dára. Ṣùgbọ́n kò yẹ kí ènìyàn wá owó kọjá ibi tí ó yẹ. Àwọn ẹlòmíràn wà lóde ayé tí wọ́n jẹ́ ẹrú owó. Kò sí ohun tí wọn kò lè ṣe láti rí i. Ọ̀pọ̀lọpọ̀ tilẹ̀ ṣe tó bẹ́ẹ̀ tí ó jẹ́ pé a kó owó jọ lásán ni. Àti lò ó fún àǹfààní ara òun pàápàá di ìṣòro. Oúnjẹ wọn á burú ju ti tálíkà lọ. Aṣọ wọn á pupa bíi ti àparò. Ilé wọn kò sì dára ju búkà lọ. Síbẹ̀, owó wọn lọ rẹbẹtẹ ní báǹkì lójú èmi bí ẹni pé ẹni bẹ́ẹ̀ ti gba èpè lórí. Irú àwọn wọ̀nyí pàápàá fẹ́ràn owó ju ọmọ lọ. Owó níní dára, ṣùgbọ́n ẹni tí ó fi owó dípò Ọlọ́run ọba, ẹ̀ṣẹ̀ ńlá ni eléyìí nígbà. Ibi tí wọ́n ó sọ lónìí mọ́ ni èyí. Bí ó bá tún di ọ̀la, kí ẹ wá gbọ́ ọ̀rọ̀ díẹ̀ sí i. Ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀ gbogbo ẹ̀yin tí ẹ̀ ń bá wa ká lọ nínú kíka ìwé ìtàn yìí. Ẹni tí ó ka ìwé ìtàn yìí sí yín létí ni Adéṣọlá Òbínúgà, aya Ọlábọ̀adé, láti orí ìpele tí a ti ń fi èdè Yorùbá dábìrà, ẹwà èdè Yorùbá. Ẹ ṣeun o.